lọ wá ìbẹ́pẹ tó jẹ́ kékeré, wàá gún tí ó kúnná dáadáa, déédé ọṣẹ ìwẹ̀ kan, òun ni wàá fi gún, òun ni wàá pò mọ́ ìbẹ́pẹ kékeré. Májẹ̀mú tó wà ń bẹ̀ ni pé o ò ní fomi kankan sí. Tó bá ti gún tán, fi kẹ̀ǹkẹ̀ ìwẹ̀ kan sí. Wàá wá bọ́ sí ilé ìwẹ̀, wíwẹ̀ rẹ̀ lélẹ́yìí. Àìbò bàtà wẹ̀ nílé ìwẹ̀ o. Tó bá ti wá délé ìwẹ̀, wàá gbé àpótí táwọn ìyá wa máa fi ń jókòó, tàbí anything tó bá láà lè fi gbé tí wàá fi jókòó nílé ìwẹ̀. Ọṣẹ yìí a máa ń jókòó wẹ̀ ni. Àti àpótí wàá jókòó lórí àpótí, wàá wá fi ọṣẹ yìí sórí pẹ̀lú kẹ̀ǹkẹ̀, wàá wá ṣàdúrà. Wàá tún wí pé bí ọmọdé bá jókòó, yóò dìde. Bàgbà bá jókòó, yóò dìde. Bọ́kùnrin bá jókòó, yóò dìde. Bí obìnrin bá jókòó, yóò dìde. Bí oṣó bá jókòó, yóò dìde. Bí àjẹ́ bá jókòó, yóò dìde. Bí lẹ́bọlóògùn bá jókòó, yóò dìde. Gbogbo ẹ̀yin tẹ́ bá jókòó lórí ọ̀rọ̀ èmi lágbájá ọmọ lágbájá, tẹ́ bẹ̀rẹ̀ sí ní dìde. Kọ́nà mi bẹ̀rẹ̀ sí ní ṣí, kọ́nà mi bẹ̀rẹ̀ sí ní là, kí n rí tajé ṣe. Gbogbo ohun tí n bá dáwọ́lé kó yọrí sí rere. Wàá ṣàdúrà bẹ́ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Gbìyànjú bá mi dán wò, wàá rí pé rere lolúwa. Fóònù nọ́mbà mi ò yí padà, 08141888297. Rí i pé o fọ́lò mi, o tẹ láìkì, o dẹ̀ kọ́mẹ́ǹtì. Lẹ́yìn wá àgbà náà, kó dẹ̀ share fídíò yìí fáwọn ẹlòmíì káwọn náà ó jàǹfààní rẹ̀, yóò jẹ́ fún wa o.